Olódùmarè ọba ọ̀run bàrẹ̀ ọba lánàá tèní títí ayé àìnípẹ̀kun. Ẹ jẹ́ kí n sáré ṣe iṣẹ́ yìí lórí arákùnrin tí ń jẹ́ Sakama online TV. Nítorí iṣẹ́ tí wọ́n ṣe ní ìlú Mecca, nítorí àwọn tí wọ́n sùn sí abẹ́ bridge ní Mustaliva, ìyẹn ní Medina. Bí n bá gbà ó, arákùnrin kan wá gbé kinní yẹn, ó wá fi ń sọ̀rọ̀ pé ẹ̀yin ẹ wo àwọn tí wọ́n gbéra láti ilé, ẹ wo ibi tí wọ́n ń sùn sí, ẹ wo ibi tí gbogbo wọn pátá tí wọ́n péjú jọ sí, ẹ wo ibi tí wọ́n wájú jọ sí, ẹ wo ibi tí wọ́n warí jọ sí, gbogbo nǹkan pátá ń ló fi ìrìn àjò ẹ̀ ló fi ń wé. Arákùnrin wá gbé ọ̀rọ̀ yìí pé ó ń rúgbó bọ̀ o, àwọn oníṣẹ̀ṣe nípa ọ̀rọ̀ fídíò báyìí tí wọ́n lọ rè gbé, tí wọ́n fi ń ṣàlàyé pé báyìí kásá báyìí káwòdì, ìyẹn ní Mustaliva, ní ààyè tó jẹ́ pé níbẹ̀ ni àtolówó àtọlọ́rọ̀ àti gbá àtẹkòkò bàbá àsásùn tí oníkálukú tí wọ́n ti jọ sùn lábẹ́ bíríìjì. Ìlànà kíní kejì tí mo fẹ́ sọ̀rọ̀ sí níbẹ̀ ni pé àfáà Sakama online TV, if I'm right, mo fẹ́ sọ fún yín pé ayé bí tẹ́ ẹ wà yẹn kì í ṣàyè bí téèyàn ti parọ́. Ó sì yẹ kéèyàn máa rí ẹ̀rí òdodo ẹ̀mọ̀rọ̀ pa gan. Mo ṣe program kan tí mo ní mùsùlùmí àti irọ́, mo ní 5 and 6 ni wọ́n, ẹ pẹ̀lú wọn. Béèyàn bá ń darúkọ pé lágbájá onírọ́ ni Sakama online TV, ọ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ 5 and 6 onírọ́. Ìdí irọ́ rèé. Arákùnrin tó sọ̀rọ̀, ìgbà tẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ pẹ̀lú ahọ́n, ẹni arákùnrin tí máa bú mùsùlùmí, tí máa bú Christian, ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó dé ìlú Mecca o, ẹ jẹ́ kó dé Medina, ẹ jẹ́ kó dé ìlú Saudi níbi tí Sakama online TV tó wà, kó lè bá a ṣe rí. Ẹ wá ní arákùnrin yìí o, bí ṣe máa bú mùsùlùmí, bí ṣe máa bú Christian, ó túmọ̀ sí pé ohun tẹ́ ń jẹ́ kó yé wa ni pé oníṣẹ̀ṣe ni, kì í ṣe oníṣẹ̀ṣe. Ẹni tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yẹn kì í ṣe oníṣẹ̀ṣe. Ẹ̀rí wo ló fẹ́ yẹn pọ́ níṣẹ̀ṣe ni tẹ́ ẹ fi sọ pé ń rúgbó bọ̀ o? Kí ni bẹ nínú igbó tí ń dùn màhúrú màhúrú? Bí ọba panijẹ kọ́ panijẹ, bí òsè panijẹ kọ́ mọ̀ sí panijẹ. Adífá fún Ọ̀rúnmìlà òpìtàn níjọ́ tó wọ́n kú, ikú tí wọ́n jọ ń sọ̀rẹ́, Ọ̀rúnmìlà bá kú sọ̀rẹ́. Ìmọ̀ sọ̀rọ̀, bàbá fẹ́ sọ̀rọ̀, ahọ́n ọ̀rọ̀ tá a sọ, ètò ọ̀rọ̀ tá a sọ, ká sọ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Tẹ́ bá fẹ́ pákéjì ọ̀rọ̀, tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí, a fẹ́ sọ fún ìrìn àjò àpọ́nlé ti ẹ̀sìn wa ni, dandan kọ́ ni kẹ́ ẹ bà kan jẹ́. Ẹ ti ń bú ṣẹ̀ṣe tipẹ́ láyé àwọn baba ńlá kú baba wa lẹ ti ń bú ṣẹ̀ṣe. Àyè sì sọ̀rọ̀, àkókò ọ̀rọ̀ ló dé. Ẹrú ní ń jọba lọ́wọ́, ọmọ jẹ́ lọ́jọ́ kan. Ẹ̀jẹ̀ ọmọ ọkọ ń ti ń gbénú ọ̀pọ̀lọpọ̀ wa tá a wà nínú ayé lénìí, lẹ́sìn rọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá à ń sọ o. Revolution ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí, ó ti kọjá kẹ́nìkan máa sọ pé òun ń dẹ́rù bẹ́ẹ̀ nìkan. Ṣé ẹni tọ́rọ̀ bá ti wá ṣe bí ọ̀rọ̀, ká wá sọ̀rọ̀ ká wá sọ pé àwọn oníṣẹ̀ṣe ni o, lágbájá oníṣẹ̀ṣe ni. Òpònú kan náà ṣe program kan jẹ́ òní níbi àwọn wọ́n ní àwọn ìlú méjì ń jà sílẹ̀. Ilẹ̀ yẹn wá fọ̀ sínú ìlú kan ní wá sọ pé ilẹ̀ yìí o, wọn ò gbọ́ kírun bẹ̀, káwọn ará kájọ lọ́ mọ́ lórí kírun nínú ìlú yẹn mọ́. Òpònú ọ̀dẹ̀ kan wá gbé fídíò wọn sọ pé àwọn oníṣẹ̀ṣe wọ́n ní kí mùsùlùmí ọmọ kírun. Ní tí ó fi dáa fún ọ láyé àtijọ́ gbẹ̀ndé àlìkíyàmọ̀ ni pé tó bá jẹ́ pé ń tọ́ sọ́hun, tó bá jẹ́ pé òótọ́ ni. Kí ni máa ń ṣe pẹ̀lú rọ́? Báyìí bá gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ nígbà tí abọ́ rẹ̀ àtẹni tí èsì abọ́ rẹ̀ tí wọ́n jọ dá síra wọn ni. Kí ló dé? Ọ̀rọ̀ mọ́ ti tú ọ̀rọ̀, ẹ wá bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ẹni Olódùmarè. Ìmọ̀ ṣe mí ní kàyéfì tẹ́nìkan bá sọ pé òun mọ́ tàbí òun lẹ́ni Ọlọ́run. Ìmọ̀ bẹ́nu ọkàn pé kí lẹ́ni yìí ṣe tó fún lẹ́rìí tó dá lójú. Ọlọ́run ó jẹ́ àpàdé wájú Ọlọ́run o. Ọ̀nà tó òfin ní dẹni yẹ̀yẹ̀ ńjọ́ náà, tó òfin ní sínú ẹni tí wọ́n máa fi kóná, tó òfin ní sínú ẹni tí wọ́n bẹ̀ lẹ́yìn. Ṣùgbọ́n tí mo fẹ́ kó jẹ́ ni pé má jẹ́ni tí ó dọ́rùn mòótọ́. Arákùnrin Sakama online TV sì sọ̀rọ̀ tí mo ṣe bí wọ́n yá màá rí pàtàkì ọ̀rọ̀ sọ́nù ọ̀rọ̀ yín. Ẹni àkọ́kọ́ tí máa ń sọ̀rọ̀ ni pé
àwọn tí wọ́n forí afẹ́fẹ́ tí wọ́n ń torí ẹ̀ tó jẹ́ pé tí wọ́n jẹ ni wọ́n wá ká kò dé ní. ẹlẹ́ẹ̀kejì wọ́n gbérọ́ dání gbogbo tí wọ́n gbé dání ojú ọ lọ táwọn ta ní gbé dání táwọn ta ní ń ṣe ìbínú Ọlọ́run kó máa bẹ lórí gbogbo ẹni tí bá ń parọ́ yóò bẹ lórí wọn mọ̀. Sakama online tv àyè tẹ́lẹ̀ wa tí gbogbo olówó gbogbo ọlọ́rọ̀ gbogbo oníwò ẹ̀yìn tí wọ́n ti ń sùn tẹ́ ń sọ pé bàbá adélu mẹ́ka o àdìdéédé bàbá adélu mẹ́ka o dìdéédé o tẹ́ bá fẹ́ dìdéédé níbẹ̀ kìí ṣe pé ìsùn sábẹ́ bíríìjì àti pé arákùnrin ètò òun tiẹ̀ sọ̀rọ̀ èmi ọ̀sọ́ kí bí wọ́n ti sọ wọn ọ̀rọ̀ sọ wọ́n rí sọ ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún ẹ ni pé bọ́ bá ṣe wu ni ńlá máa ṣe gbàgbọ́ ẹni bẹ́ẹ̀yàn bá fi ilé bàbá rẹ̀ lẹ̀ tó fi àyè táìsì tílẹ̀ inú ilé tí ń gbé níbi tó táìsì tí níbi tó dáa tó bá lọ rèé sùn sábẹ́ bíríìjì nílùú Arab bó ṣe wù ní ṣe ń ṣe gbàgbọ́ rẹ̀ bàbá rẹ̀ yàn tó bá fọjọ́ lẹ̀ tó fi ilé rẹ̀ lẹ̀ tó fọ̀nà rẹ̀ lẹ̀ tí wá ń lọ rèé sunú gbó tí ń sọ pé òun nígbèlé tàbí òun bẹ lórí òkè fódìdí oṣù mẹ́fà bó ṣe wù ní ṣe ń ṣe ìgbàgbọ́ ẹ̀ ṣùgbọ́n kọ́rọ̀ mọ́ ti tọ̀rọ̀ káwa máa kó lúrúpọ̀ mọ́ sàpà ká máa sọ pé àwọn oníṣẹ̀ṣe ìbínú Ọlọ́run kó máa bẹ lórí gbogbo ẹni tí máa ń parọ́ bó bá ṣe wù ní lásìkò gbàgbọ́ ẹni ṣe déédéé o lábẹ́ bíríìjì tẹ́ yọ àwọn o iye kan náà kọ́ níjọ́ mẹ́nu àkáǹtì gbogbo yín o iye kan náà kọ́ ní ti mẹ́nu àkáǹtì ẹnì kọ̀ọ̀kan kò mú ṣe déédéé o ìwọ Sakama ìwọ nírùngbọ̀n ẹlòmíì bẹ́ẹ̀ mẹ́tò wò nírùngbọ̀n tiẹ̀ ṣe déédéé ẹlòmíì ọwọ́ pátá ẹlòmíì ò ní wọ̀ kí wọ́n á lóun ṣe déédéé torí pé ẹjọ́ sùn lábẹ́ bíríìjì Olúbàdàn tó bá wọ níkà tó bá wọ ṣòkòtò kékeré ọmọ ẹgbẹ́ bàbá ẹni tí ń ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwa táwa ń bẹ lórí afẹ́fẹ́ tó jẹ́ pé iṣẹ́ wa tá a gbé dání bùkátà wa a ti gbé gbogbo ẹ̀ ṣe pé orí afẹ́fẹ́ láti máa jẹ láti máa mu béèyàn bá jẹ ń jẹ ẹrọ tó bá yó tí ń pòkóló ebi ọ̀padà pààyàn ẹ jẹ́ kó ní kálukú àlọ́ rí wá ṣẹṣẹ o ìfọ̀rọ̀dọ́tẹ̀ẹ́lẹ̀ ìfọ̀rọ̀dógúnlẹ̀ ìfọ̀rọ̀dájàálẹ̀ ìfọ̀rọ̀dántí àbílì láti dá a lẹ̀ kódà kò yẹ kó máa rí bẹ́ẹ̀ torí pé ńgbò la fẹ́ ṣe léyìí dà ńtọ́ yẹ ká rántọ́ yẹ ká ṣe àṣẹ afẹ̀tẹ́lẹ̀ à ń palàpalàpá èèyàn bá kú òun lè kọ́ lọ sùn ní bọ́tọ̀ bẹ́lẹ̀ dà ẹni lẹ́lẹ̀ ni onísọ̀rọ̀ ẹ̀dẹ́ni orí ẹni àìtọ́ dá padà sẹ́ni lẹ́lẹ̀ àwa sùn lábẹ́ bíríìjì kò sọ pé àṣẹ déédéé o Ọ̀rúnmìlà nínú ọ̀rọ̀ rẹ̀ nǹkan tí máa ń mú yẹn ṣe déédéé láyé ṣé nǹkan tí máa ń mú yẹn ṣe déédéé láyé rárá o kì í ṣe kájọ bẹ́ẹ̀ wúlẹ̀ o bí okó bá tókó bí ẹpọ̀n bá tẹ́pọ̀n ìkan máa yí jù kan lọ kí ni ń pè lálára fáà mi ṣé bẹ́ẹ̀ tí ọ̀lọ́kọ mi máa fún lọ́kọ ẹnu kó múrin ò dání wọ́n sọ pé lágbájá alára fáà rẹ̀ ni tí máa ń mú yẹn ṣe déédéé ọgbọọgba lẹ́rú àtọba máa jẹ iyọ̀ nínú ọbẹ̀ nítorí pé lágbájá kò rí ṣe lágbájá olówó ni káwá sọ pé ẹ jẹ́ kí iyọ̀ já ọbẹ̀ tiẹ̀ kó lè bá a ṣèjọ mọ̀pá ìjọ sínú ẹgbẹ́ ìfanikọ alẹ́ kọ̀ bẹ́ẹ̀. ìyẹpẹrẹ ara ẹni lábẹ́ bíríìjì níbi tẹ́ ẹ sùn sí kò sọ pé bẹ́ẹ̀yàn bá yẹpẹrẹ èèyàn lójú ayé kó wá jẹ́ pé òní jẹ́ ní ìgbéraga sí Ọlọ́run ní kọ̀kọ̀ ta lọ́mọ kọ̀kọ̀ ń kálukú fúnra Ọlọ́run ọba lọ́mọ Ọlọ́run lọ́mọ k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Sakama online tv ẹ ti lọ ẹ dèrè o gbogbo ohun tí a bá fẹ́ sọ ẹ jẹ́ ká sọ ahọ́n ọ̀rọ̀ yẹn pẹ̀lú ìfẹ́ ká sọ ahọ́n ọ̀rọ̀ yẹn pẹ̀lú àìsíjà ká sọ ahọ́n ìrìn àjò yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí ó sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti kún ọ pọ̀ tẹ́ ní gbogbo ohun tí wọ́n gbé dání irọ́ ni èmi ò wá gba tí pé òótọ́ lẹ́yìn gbé dání ìwà á gba tí yín no pọ́n mi lé kí n ṣàpọ́nlé rẹ torí pé bù fún mi kí n bù fọ́ ńlá kéré ẹni máa ké lódò á tù á bà fún wa láṣẹ Èdùmàrè ire o.